ọmọ tí ń jẹ́ Abdulrasheed ọmọ tó léya rẹ̀ kó lé ọkọ ní ń jẹ́ bẹ́ẹ̀. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀ ọba lánàá ọba lénìí ọba títí ayé àìnípẹ̀kun. Bàbá wa emir tìlú Ìwó, kí n tó sọ tí mo fẹ́ sọ ẹ mú jáde nínú àwòrán eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Oníkálukú ń ṣọ́ra rẹ̀ lápá, oníkálukú ń ṣọ́ra wọn lẹ́sẹ̀ ní báwa náà bá ṣe tí ọ̀dà ẹ̀sọ́ ti a náà. Ọba tí ọba rí ṣe ẹni máa fọwọ́ ara rẹ̀ fún èèyàn lówó. Ọba social media ẹni máa fọwọ́ ara rẹ̀ fún èèyàn lówó. Ọba síárì mi ẹni máa fọwọ́ ara rẹ̀ fún èèyàn lówó. Ọba èmi ni mo tó báyìí, èmi ni mo dà báyìí, ẹni máa fi ọwọ́ ara rẹ̀ fún èèyàn lówó torí pé n ti ń jẹ́ ọba nílẹ̀ kóòtù òjire ẹni àpọ́nlé ni wọ́n kì í sẹ́ni àrífín. Ẹ rí pé nígbà tẹ́ ń wo kí nílẹ̀ kan ọ̀gbẹ́ni tó jẹ́ security yálà ọlọ́pàá ni àbí àmọ̀tẹ́kùn ni tí ń ṣe ìlàgbà báyìí àfàìmọ̀ ni ò ní bá kábíyèsí ń lọ́wọ́ ọba jìyà ń ta. Àní mo bí ọmọ òwò kan léèrè mo níṣẹ́ lọ́ba nínú ìlú Ìwòsá wọ́n ní fìdí ẹ́ làwọn ní o. Àṣẹ fìdí ẹ́ ni emir. À ń sọ yìí nítorí pé bá a bá rí bá a bá wí ọrùn ẹni ọmọ ni kò gbọ́dọ̀ jẹ́ pé ńgbà tá ń bẹ láyé irú ìṣẹ̀lẹ̀ báyìí ó máa ṣẹlẹ̀. Àbọ̀wò la fẹ́ fi jẹ́ àwọn tọrin wa. Ọba Olúwo emir Abdulrasheed èyí tẹ̀ ń ṣe ọ̀dà kò bójú mu. Ẹni tí Ọlọ́run bá fún lóye tó bá fún nímọ̀ tó bá fún ní ọgbọ́n kì í wúrú wà báhùn. Ìjẹ́ máa rú orí ibú wà tí ń bẹ inú gbogbo ntẹ́ ń ṣe yìí. Gbogbo ntẹ́ ń ṣe láyé fi ń ṣépè fọlọ́ṣèlú lónìí torí pé ẹgbà 1000 ẹgbà 2000 ẹgbà 5000 naira tọrọ èyí ni ẹgbà ńlá fi ta ọjọ́ àná wa láàfin lé bá dè ní. Ẹ̀yin náà wá tún bẹ̀rẹ̀ ẹ wá bọ́ síta ẹ̀yin yọrí nínú mọ́tò ẹ wá ń pín wá 1000 naira. Gbogbo àwọn tí wọ́n máa ń hùwà bá ń láyé máa sọ fún wọn pé kì í bá mu fún wọn lọ́jọ́ ọ̀la. Gbogbo èèyàn tí bá ń hùwà ìrìn àjò bá wọn máa ń padà dẹni tí ò ní lọ́jọ́ ọ̀la ni. Kódà Ọlọ́run ọba máa yọ wọn nípò nígbà tákòókò ìrìn àjò tó bá tó. Èèyàn kì í ṣerú ìrìn àjò bẹ́ẹ̀ kéèyàn ó mú jẹ. Emir Rasidi àwọn bàbá tí wọ́n bí yín kì í ṣe bí wọ́n ti ṣénu. Àwọn bàbá tí wọ́n bí yín kì í ṣe báwọn ṣe lo ìgbà yẹn nìyẹn. Báyé bá ń sọ bẹ́ẹ̀ bá pọ́n ìtàn ó padà sọ́ra rẹ̀ nígbà wo ni mọ́kù ò ní kú béèyàn dá 20 ọdún yóò padà kọ́lá. Ọba àlò wa ń pínwó ẹgbẹ́ 1000 ẹgbẹ́ èmi ò lè ṣerú ẹ̀. Mélòó rẹ tọ́lọ̀ ti fi rú mi tó ti fi ṣe sábà bí èèyàn fún kì wá jẹ́ pé 1000 naira táwa yọrí nínú mọ́tò táwọn sọ pé a pín láwàá mọ́ ẹsẹ̀ ò sí nínú ká pín o a lè pín o ṣùgbọ́n ká máa gbé sórí afẹ́fẹ́ kódà béèyàn bá fẹ́ ṣoore tó bá ṣoore pẹ̀lú àníyàn dáadáa pé oore tí mò ń ṣe yìí mò ń ṣe nítorí bọ́lọ́run bá ṣe rán mi ni irú oore tọ́lọ́run bá ń fẹ́ nu. Ṣùgbọ́n béèyàn bá ń ṣoore nítorí pé owó tí mò ń ná yìí mo mọ tí ń fi rí gbà lọ́dọ̀ àwọn tó rán mi ń ṣẹ́ mo mọ tí màá fi rí gbà lọ́dọ̀ àwọn tí màá jábọ̀ fún mo mọ tí màá fi rí gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ń rí pé mò ń ṣe dáadáa pé olùsìn Allah ni mí kèé sóore. Gbogbo àwọn olóṣèlú tí wọ́n ṣe báyìí lọ́jọ́ àná èpè là ń fún wọn lọ́jọ́ òní sáyé òní fèpè mọ́ sí ẹ̀yìn náà lọ́jọ́ ọ̀la kí láǹfààní básíkìlù abẹsẹ̀ tẹ́rín. Ẹ̀sìn tóyìnbó ṣe tí ò lè jẹ́ kó tẹ́ńbẹ́ nínú ìlú táyé pé yìí ń sólẹ́kàn tí wọ́n ní ọba fìdí ẹ́ làwọn ní. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà ó yẹ ká máa tara emir Rasidi ká máa tara wọn kẹ́kọ̀ọ́. Ọba tó jẹ nílùú Ìwó tó suaga ẹni àkọ́kọ́ ẹni emir Rasidi ẹ wá bọ́ tẹ ẹ̀ ń pínwó. Orí ibú bá gbogbo àwọn tí ń gbowó òun
torí wọn màlébù tẹ̀ ń ṣe fún wọn. Kí lórí ibú tó máa bá wọn? Báwọn náà bá tẹ́ tí wọ́n gbọ́, àkọ́kọ́ ni pé gbogbo bí wọ́n ṣe ń fúnra wọn ẹ̀rí gbogbo bí wọ́n ṣe ń fúnra wọn tó bá wá jẹ́ pẹ́ni tó pọn ọmọ lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n lè fún ọmọ pa lẹ́yìn rẹ̀ báwọn. Omi tẹ́dọ̀ ọba mu kò ní sàn kó kọjá ìdá. Kì í ṣe gbogbo ọwọ́ tẹ̀ ń fún lówó òun wọn ò fẹ́ yín dénú. Kì í ṣe gbogbo èèyàn tẹ́ lérò pé wọ́n ń wò yín bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ kì í ṣe gbogbo pátá ni wọ́n ń dùn wọ́n ń gba kámú ni. Báyé bá torí owó fi ọ lénìí má lè rò pé ń táyé ń ṣe ọ̀dà tó bá dọ̀la tẹ́lómi náà bá tún lówó bí rẹ tàbí tó bá ní jù ọ lọ wọ́n sì kúrò lọ́dọ̀ rẹ wọ́n lọ sọ́dọ̀ ẹlòmí. Àìló bàbá òun èwo lórí sí àrí mi àwa rí kọ́ọ̀dù bá ṣe ń fáwọn ẹni 1,000 naira kí láǹfààní bá sí kílò abẹsẹ̀ tínrín ẹ̀sìn tó yìnbó ṣe tí ò lè jẹ́ kó sówó náà ni ó tán ṣòro wọn ni. Mo ní ìyàtọ̀ ń bẹ láàrin oore àti àṣepamọ́ sóore láàpẹ̀yìn òní àbáṣepamọ́. Bàbá kábíyèsí olúwo ẹ̀mí ara sídì èyí tẹ̀ ń ṣe ṣé oore ni àbáṣepamọ́ ẹ lè sọ fáyé káyé ọgbọ́ èyí ò èso re ẹ ṣe dáadáa. Ṣé wàá rí orí ibú tí ń bẹnu fún àwọn tí ń gbà ni pé gbogbo àwọn tí ń gbà tí ń gbé wọn sórí afẹ́fẹ́ pé lágbájá gba 1,000 gba 2,000 bá fún ìyá arúgbó ẹ̀rí ìyá ti gbà àbí. Orí ibú tí ń bẹ́ẹ̀ ni pé tó bá dọjọ́ ọ̀la yóò mọ bẹ́nu tàn pé bàbá tiwa máa pínwó fún ìyá rẹ ni. Nígbà tí bàbá tí a ń bẹ láyé ó lówó lọ́wọ́ ní ìmọ̀mọ́dé pé bàbá tó bí ọ ṣe bá rí inú fídíò àbá rí bí bàbá rẹ̀ ti ń sáré pé ẹfẹ́mi náà àwọn àgbàlagbà tí ọ̀dánú lẹ́yìn tẹ́ ẹ bímọ tẹ́ ẹ láya tẹ́ ẹ kọ́lé tẹ́ ẹ tún ní mọ́tò yín ẹ wá bá ṣe àrími débi pé wọ́n ń pínwó ẹ̀yin náà wá ń sáré lọ síbẹ̀ kìtìkìtì pé ọ̀yá ó kù tèmi náà tá a gbà. Gbogbo èèyàn tí ń tẹ́wọ́ gbowó òun àlébù bẹ̀ ni pé tó bá dọjọ́ ọ̀la kì í ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn nínú wọn ó dùn pé bàbá àwọn o tàbí ìyá àwọn o òun náà ń sáré láti lọ rí gba tiẹ̀ náà lọ́dọ̀ ẹ̀mí Ràṣídì. Iṣẹ́ tó ń kálukú wá fẹ́ jẹ́ nílé ayé pọ̀ ńjọ́ tí ẹ ti dórí ipò ọ̀hún èwo lẹ rí jẹ́ tẹ́ ẹ jẹ́ eré ó sì yẹ kí gbogbo àwọn tí wọ́n ń fún lówó òun ó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ nǹkan kan o. Tó bá jẹ́ pé ní tòótọ́ ni ẹ̀mí Ràṣídì ló bá jẹ́ pé ló bá fi kábíyèsí bàbá wa Ọ̀jájá Ọ̀ọ̀nifẹ̀ tó bá jẹ́ pé ní tòótọ́ àwọn ni wọ́n bá fi jọba bí wọ́n ṣe fi sọ̀rọ̀ sí wọn lọ́jọ́ òní náà nu. So gbogbo ẹ̀yin tẹ́ ń gbowó yìí ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé tó bá dọjọ́ ọ̀la gbogbo yín pátá lọ̀rọ̀ padà bá wí ó gbowó àbó ò gbowó. Nígbà tí wọ́n fowó ránṣẹ́ sí mi tí mo ń gbowó kẹ̀tíkẹ̀tí mo ń pín wà bẹ́ẹ̀ gbà á gbogbo yín lẹ́ ń gbà á àbẹ́ẹ̀ máa lé mọ́tò. Àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀mí Ràṣídì wọ́n ní gbogbo ń tẹ̀sí ń pátá ẹ padà fi jábọ̀ ẹ wà lọ submit fídíò pé ayé náà rí pé lágbájá bẹ́ẹ̀ ṣe ń pínwó nínú ìlú yín lélẹ́yìí o fáwọn tẹ́bi ń pa. Oore ló pé ìkà ò pé adífá fún Ọ̀rúnmìlà òpìtàn bàbá ní ọ̀tọ̀ olórí nífá. Oore ló pé ìkà ò pé dífá fún Ọ̀rúnmìlà òpìtàn bàbá ní ọ̀tẹ̀ òṣìkà nífá. Ifá ní kì í gbé ẹsẹ̀ wò ohun rere kì í gbé ẹsẹ̀ wò èyí tẹ̀ ń ṣe ń sóore ni àbá ṣe pamọ́ àbí síárì mi wá 1,000 naira. Àwọn èèyàn wá ń jáde lọ́mọ èèyàn tó jẹ́ pé tí wọ́n bá ń tẹ̀lé ni tí wọ́n bá padà láàrin 20 ọdún ẹ̀ ní mọ̀ ajá mọ̀ dájẹ́ yẹn lọ ajá ò ní padà lẹ́yìn èèyàn kéèyàn mọ̀ pé nǹkan ti padà lẹ́yìn èèyàn. Ẹ̀mí Ràṣídì ẹ lè gbọ́ná torí pé tí ń jù ṣùgbọ́n àwa náà ò ní fi bóyin kórí adé ọmọ bá ṣe bínú sí a ẹlẹ́náwó sí lànà tọ́lọ́hún. Mo ti challenge yín mo ní ẹ fún wa lówó ilé ìjọsìn wa ilé Ifá wa afẹ́ kọ́lé Ọlọ́run bẹ́ẹ̀ bá fún wa ní 500,000 naira á dá padà bẹ́ẹ̀ fún wa ní 1 million naira á dá padà torí tẹ̀ ń gbà mí tẹ̀ ti ń sọ mi tẹ̀ ń jù bá ń lọ ẹlẹ́fẹ́ kọ́lé Ọlọ́run. Ẹ̀mí Ràṣídì fún wa lówó bọ́bá fún wa lówó aṣọ fáyé ó kọlà àpọ̀ba aládé ẹ̀gbọ́n ẹ̀ pè ọ́ ń bọ̀dá ní ọ̀tí Ọlọ́run bọ́bá pè ọ́ lóko kí ló ṣe. Fún wa lówó ká fi kọ́lé Ọlọ́run tó bá jẹ́ pé tòótọ́ iṣẹ́ Ọlọ́run bá ń jẹ́ ẹ fún wa lówó ká fi kọ́lé Ọlọ́run ṣùgbọ́n torí iṣẹ́ àrími ni ìgbà bá kọ́ yìí tán á padà kọ́ tìlú Ìwó náà. Bàbá wa Àràbà bàbá mi dáadáa Ifátayọ̀ tí wọ́n jẹ́ Àràbà tìlú Ìwó ẹ kú gbìyànjú o gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń bẹ nílùú Ìwó tí wọ́n ń wòye kì í ṣe pé kò sọ̀rọ̀ níkun ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọ́n ń wò pé ṣe báyé lọ́wọ́ balẹ̀ ẹ lọ parí ẹ bẹ́ẹ̀ bá mẹ́ lọ béèrè ayé lọ́wọ́ balẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ lóògùn tó bá jẹ́ pé oògùn gan ní bá ń gún yàn gangan èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé kéèyàn wá yanu gbàgà kó ní kò sí ti ń jósó kó ní kò sí ti ń jẹ́ àjẹ́ àwọn àjẹ́ àtòsó ta ní òsì wọ́n ń ṣe nǹkan lọ́ni nígbà tí wọ́n bá parí tí wọ́n ń ṣe lọ́wọ́ padà wá bá ọ ṣùgbọ́n gbogbo ń tá ṣe tá fi níran lọ́jọ́ ọ̀la ìnẹ̀jẹ̀ adágbálé. Ẹ̀mí Ràṣídì a lè ní ẹ máa rántí àwọn bàbá yín mọ́ torí àwọn bàbá yín bí wọ́n ṣe lónù ẹ rántí wọn ẹ tiẹ̀ ti bà nǹkan jẹ́ ọ̀rọ̀ yín ti ń jù díẹ̀díẹ̀ ẹ lọ rí bẹ kábíyèsí Ọ̀ọ̀ni ẹni ó forí jìn yín ibi ẹ ti forí lù ti pọ̀ jù. Ẹ̀mí Ràṣídì ẹ wà ń wégbó ẹ tó ń fi tọ́ ra. Ṣé gbogbo táwọn èèyàn ń sọ pẹ̀lú yín gbogbo ẹ̀ náà lè fẹ́ kọ́ máa rí bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń sọ̀rọ̀ yín wọ́n wò pé ọba ẹ̀mí kíní gangan èmi ò fojú di ọba ní tèmi o ṣùgbọ́n táwọn èèyàn ń sọ ni pé wọ́n lọ́pọ̀lọpọ̀ wà tẹ́ wù ẹ̀ ń wùwà bí ẹni tí ń bá ya rẹ̀ sùn láàlá oko kó tó di pé wọ́n bí ni. sẹ́yìn bàbá jọ gàtẹ́ náà kọjọ gàtẹ́ ṣé kò mọ fẹsẹ̀ méjèèjì náà tilẹ̀ báyìí nísìn àbí wọ́n á bèrè mu ní ọmọ tí wọ́n bá ya rẹ̀ sùn láàlá oko bó ni wọ́n ṣe máa ń ṣe wọ́n lò ní máa pínwó wọ́n lò ní máa sọ̀rọ̀ sí àrí mi àni wọ́n sọ tún máa bọ̀rọ̀ sídìí fún wa
ṣùgbọ́n gẹ́gẹ́ bí n táwa tú sí. tẹ́ ẹ bá ti rọ́ ọmọ tí ń jẹ́ Abdulrasheed ọmọ tó lé ìyá rẹ̀ kó lé ọkọ ní ń jẹ́ bẹ́ẹ̀ tàbí ọmọ tó fi ìyá rẹ̀ ṣẹ̀sìn láàrin ọjà ní ń jẹ́ Abdulrasheed. kò sí bó o ṣe pé tọ́ba sá ti ní Rasheed inú ọmọ tó lé ìyá rẹ̀ kó lé ọkọ tàbí ọmọ tó jẹ́ kó fi ìyá rẹ̀ ṣẹ̀sìn láàrin ọjà ní ń jẹ́ Rasheed. wọ́n ní iye kan jímọ̀ náà ni ìyẹn wò sùn sọ́ sọmọ́ ń jímọ̀ ìyẹn wò sùn sọ́ sọmọ́ ń Rasheed. ẹ lè tu ọ̀sẹ́ni ó méde bí ọ̀sẹ́ni tó mú kọ̀ǹgbó ẹ̀ dání. àìsàn olóṣèlú ẹ̀yin bàbá ẹ̀yin ìyá nílùú wo ẹ má jẹ́ ká ta ọjọ́ ọ̀la wa nítorí 1000 naira ẹgbẹ̀rún owó kọ̀ọ̀kan tí wọ́n ń pè é orí ibú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ joríire tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò dáa. béèyàn bá níyì kì í ṣe nínú ìlú rẹ̀ láyé tí máa ń sọ pé dànsákì rẹ̀ nìkan. ìníyì èèyàn ẹni tá yóò rírí tí wọ́n fẹ́ rí nítorí ìwà àtàwọn gbogbo tó ti ṣe ayé ó sọ pé gbogbo ọjọ́ kíjọ́ táwọn bá sì fojú àwọn kan lágbájá ó jẹ mí lówó lágbájá oore báyìí ló jẹ mí lágbájá nǹkan báyìí ni màá ṣe fún. kì í ṣe pé èèyàn ní ọlọ́rẹ̀ àrẹ́ǹjì àwọn èèyàn kan pé ẹ̀yin agbẹ́ aláta ẹ̀yin agbẹ́ oníṣu ẹ̀yin agbẹ́ alásà mọ̀ ń bọ̀ wá sọ́jà lónìí o kí gbogbo yín kẹ́ ẹ múra déédéé. èèyàn wà lálẹ́ 2 mẹ́ta nu wọn àwọn ìgbé sọ fún ẹ̀yìn ó pé má ti débẹ̀ kẹ́ ẹ máa hó kàn gbà pé èèyàn dé kì í ṣe nínú ìlú tí ń jẹ́ yìí jù bá ń lọ. ẹ̀mí Rasidi ọdún wa ń bọ̀ ẹ wá daṣọ fáwọn onílù àwọn náà wà ń kó ẹ̀rín àwọn onílù wà ń kó ẹsẹ̀ ò sínú kó nílù ọ wà ń kó ṣùgbọ́n ètí ń bẹ lọ́rùn wọn yìí wọ́n da sí wọn lọ́rùn ni gbogbo wọn wò fi tòkè tilẹ̀ wọ́n ṣe bí Ọ̀ọ̀ni àbí wọ́n fẹ́ ṣe bí ikú bàbá yèyé ọbanu ti jẹ ó ti dádé Ṣàngó ó ti dádé alálẹ̀ ayé ń retí pé gbogbo ọjọ́ tàn bá fojú kàn án bí wọ́n bá fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ báyìí ogun ayé àwọn ó sì mọ́ ṣẹ́ ẹ̀yin wá àárín di àwọn èèyàn jọ màá wá sádùúgbò yín lọ́la o ẹ̀yà dúró déédéé o ẹ̀ gbọ́ lọ́ọ̀bì kankan o n ṣe ń pè ní yìí kọ́ òun bọ́lá wọn bọ́ bá ṣèyàn níràwọ̀ tó bá ṣèyàn lẹ́ni tó gbé dìde ó ti gbé ọ débi tó ń lọ bó ṣe wá rí pò ń lò bó ṣe ráyè rẹ lò tí ò ní bàjẹ́ tí ò ní dàrú ìwọ ló plan rẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe lè tó gbèsè ayé yín tí ì parí náà nù kí wọ́n á ní ó bí tàn tọjọ́ ọ̀la ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtúwábà ire.